ọlọ́run ní pa náà fẹ́ o bàbá bí ni nígbà tẹ́ bẹ̀rẹ̀ eré fújì kò rí báyìí o ogún lẹ fi bẹ̀rẹ̀ o láyé £1 oní pépà àti 50 kọ́ ọ̀tán ogún lẹ fi bẹ̀rẹ̀ ńgbà náà irú àwọn ogún wo ni bẹ̀rẹ̀ fújì. fújì ti rọrùn báyìí. ó ti rọrùn. pátápátá. fújì ìgbà náà òde alẹ́ ni. òde alẹ́. gbogbo òde téèyàn ọba lọ alẹ́ mọ́júmọ́ ni. ẹ mọ̀ risky life gan o. alẹ́ mọ́júmọ́ ọ̀hún dẹ̀ ni orí borí yé ni ètè èèyàn bá lọ tó bá mú nǹkan wálé. àìmọye ìjà tí ó ṣẹlẹ̀ ń pa tí ẹ gbà wá o. ìjà ó ṣẹlẹ̀ náà ni. ipò wọn ti fọ́gò ọ̀rọ̀ Alhaji Rasheed kò ń bẹ́ẹ̀. àpótí owó wa gan. ẹ mọ̀ dùn. ibi ìṣèlú ìta bá dùn ni. ǹtẹ́ ẹ bá rí pé. ìwé ìtẹ́ á fi ilẹ̀ tí kálukú ọkọ̀ tí kó wọn sá délé. ṣùgbọ́n àwọn ọmọ ìgboro wọn máa dọ́wọ́ tí yín fún yín ṣe é lo nǹkan débẹ̀ ni àbí. mi ń lo nǹkan kan. kí wá ní ọ̀wọ̀ tí wọ́n mọ̀ Alhaji Rasheed Àyìndé ni wọ́n á dúró lẹ́yìn wọ́n á farabalẹ̀ títí tẹ́ parí eré. àtijọ́ máa ṣe bọ̀ tó ti pẹ́ yẹn. àtijọ́ máa ṣe bọ̀ ni. ẹlòmíì dẹ̀ wò pé ẹni yìí ó jù wá lọ o. kò sì yẹ kára ìdí ẹ o ó sì ní sùúrù. àánú tí mo rí gbà nìyẹn. bàbá bí ni látìgbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ eré wọn àwọn wo lẹjọ bẹ̀rẹ̀ ńgbà náà tẹ́jọ lògbà torí mo rántí èrò pọ̀ o. mo rántí wáyálẹ́sì láyé wáyálẹ́sì ó ní ọdún tí wáyálẹ́sì yín ló ń bì kan wọn ò ní sọ ni mo sàn kò dínà bẹ̀rù láàárọ̀ yìí yín ti lọ́ ń bẹ̀rù. ṣe rí ọ̀rọ̀ wáyálẹ́sì. àwọn mélòó àwọn wo lẹjọ bẹ̀rẹ̀ ni mò ń bẹ̀rẹ̀. èmi ò lè sọ pé àwọn báyìí la jọ bẹ̀rẹ̀ o. gbogbo wa kàn ń bára wa ń bẹ̀ tí n bá sọ pé àwọn kan á jọ bẹ̀rẹ̀. ibọ̀gá wa làwọn Alhaji Taju system. ọ̀gá yín ni. yes adé bá wọn ń bẹ̀ ni. Alhaji Taju náà pa àwọn kan lọ́gàá àwọn lọ́sẹ̀ tó kọjá. àwọn náà lè lọ́gàá ṣùgbọ́n ọ̀gá náà jẹ́ fáwa. Alhaji Nure Bonanza ọlọ́gàá ni. àwọn bàbá wa nìyẹn. bàbá ní àwọn èèyàn tó jẹ́ wéé sọ̀gá. bàbá ọ̀tán. gbogbo àwọn Alhaji Tirimisi yóò àjà o. àwọn ọ̀gá wa nìyẹn. ọ̀tán. so sẹ́rí tẹ́lómi bá ń kọrin tí ó kàn wò pé òun kàn bọ̀ sínú fújì. àwọn kan ló ti wà ń bẹ̀. àwa gbọ́dọ̀ fi tàwọn ọ̀gá yẹn sílẹ̀ ká sọ pé wọ́n á jẹ́ nǹkan kan. a gbọ́dọ̀ fi wọ́n sílẹ̀ ká sọ pé ìbáwa náà ti àjọ ń kọrin ni àjọ ń ṣe no kò rí bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ mọ̀ pé ẹni yìí ó jù mí lọ gbogbo ohun téèyàn bá rí kó dà ẹni yìí ó sì gbogbo àwọn Bọ́lá Bọ̀lìntìn wọ́n síwájú mi bẹ̀rẹ̀. yes a kàn wá lè jọ wà níta. nígbà kan náà ṣùgbọ́n wọ́n síwájú mi. ẹ jẹ́ kí n parọ́ kan fún yín tó dẹ̀ jẹ́ pé òótọ́ ọ̀rọ̀ ni. Lateef Àyìnlá Ṣẹ̀ǹṣẹ̀mà ní ayé ìgbà náà lọ mo ti lọ sí practice wọn rí. pé mo fẹ́ join. lágboolé kaba ẹ̀ ní ẹlẹ́sìn mẹ́ta tí mò ń wò bẹ́ẹ̀ ó yá kí n lọ mọ́ gbègbè. lẹ́yìn wọn. gbọ́n kò mọ̀ mí èmi lè mí mọ̀ tí màá lọ máa dúró lójú window bí tán ti ń ṣe practice. ìyẹn Ṣẹ̀ǹṣẹ̀mà. yes. kábíyèsí Olódùmarè ìgbà yìí máa tọ́ lọ bí òréré o ayé yìí máa tọ́ lọ bí àpá àbọ̀n o nígbà ẹ wá bẹ̀rẹ̀ yẹn àwọn ogun tẹ́ ẹ jà níbẹ̀rẹ̀ fújì ọ̀pọ̀ gan-an kí Rasheed Àyìndé ó tó máa jẹ́ Rasheed Àyìndé kó tó dúró báyìí ogun tẹ́ ẹ jà pọ̀. ni mo fi máa ń sọ pé ọ̀rọ̀ mi ọpẹ́ sá ni. mo dúpẹ́ fọ́ Ọlọ́run o ìdí ọpẹ́ mi pọ̀ ọ̀nkàntébù lóore tó ṣe fún mi o Ọlọ́run ló ń gbógo fọ́lẹ̀ o ó mọ́kò tútù jáde nínú gbígbẹ o. ṣé ń gbọ́. ẹ̀dá ló ń pín sí ayé o Ọlọ́run ló ń pín àlùbáríkà òun ló fi fún wa o ìwọ̀n ẹnìkan fógún ọdún ṣe o bẹ́ẹ̀ nìkan bá ṣe fóṣù mẹ́fà o aliamudu ló yẹ ká ṣe ìyìn ògo akálẹ́lúyà o. kò sẹ́ni kankan tó mọ̀ ṣe àfọlọ́hún ẹni tọ́lọ́ ń bá wa gbé fún ipe ọya máa ṣe lọ. láti 45 years àbí 44 years 44 years tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ yìí. bẹ́ẹ̀ni. níjọ́ ọmọ ní gbàgbé tínú yín bàjẹ́ jù tẹ́ ẹ lè gbàgbé láéláé. ọjọ́ ọmọ ní gbàgbé èmi mọ̀ kan ṣùgbọ́n mo fẹ́ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́. tínú bàjẹ́ ó pọ̀ o. mi fẹ́ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ mo mọ̀ kan. oríṣiríṣi irọ́ pé ó fàdí ẹgbàrà wọ ẹnìkan ni. ó de ní. ó kádìí ẹ̀ fún bí ká sọ pé mo pààyàn. ǹtẹ́ mi mọ̀ tó dájú nù tẹ́ ń sá káàkiri ńjọ́ náà. láì ní abẹ́rẹ́ kankan lọ́wọ́ láì ní tẹ́ ń sá káàkiri ńjọ́ náà tẹ́ ẹ lóde tẹ́ ẹ lè kọrin. kọrin kẹ̀ ṣé mo lè lọ ni. tẹ́ ẹ lè jáde.
sọ́jọ́ tí a fẹ́ sọ pé a fẹ́ lọ pé òmùgọ̀ Rasidi Àyìndé fẹ́ lọ gba físà láì gbà wọ́n máa ń tò lẹ́kọ̀ọ́ téèyàn bá fẹ́ gba físà UK kì í ṣe pé àpọ̀mẹ́ǹtì ò tí ì dé kì í ṣe ibi tí UK embassy wà ń sìn ló wà ṣáìdì ọ̀nà tá a bá kọjá Festac síwájú báyìí ní UK embassy wà ń gbaná tó yẹ pé bóyá bá ti débẹ̀ èèyàn ó tò ní ẹ̀ńbáráyè wọlé ni tí mo fẹ́ lọ láti lọ gba físà adẹ̀dẹ́ tógèètì àárín ń bẹ̀ yẹn àwọn kan wà wájú àwọn kan tiẹ̀ ń ṣẹ́wọ́ sí mi báyìí lóru ní nǹkan bíi torí ẹni tó bá tètè débẹ̀ ni ó ráyè wọlé. ẹ jí kúò ń bàdàn. mo ti kúò lákẹ́dẹ̀mí láago 3 lóru. níwájú ó ti ẹjọ́ dà ṣùgbọ́n. ṣùgbọ́n kẹ àṣàwọn tó ń nawọ́ báyìí ní tógèètì táwa rò pé wọ́n ń fẹ́ tọrọ mọ́tò ọ̀ka gbé àwọn ni àṣé wọn sọ pé ká gbé àwọn wọ́n ń sọ fún wa yìí pé iwájú ò dáa. pé o lè wà ń bẹ̀. èmi ò tẹ̀ ń bóyá ó lè níbí kan ni àṣà tẹ̀nà pa ni. yáá. nígbà tá a máa dé iwájú yẹn ní kọ́nà yẹn báyìí igi ra pàtàkì lákọ́rí tó wà lójú ọ̀nà àmọ́ tó wá páàkì lọ igi yẹn speed táwa ń bá lọ a kàn mú igi yẹn gùn ní tẹ́lẹ̀ fisa jóná. ló bá di balabalabala ibẹ̀ làwa ń gbúrò ọ̀bọ̀n gbàgbọ́. ibẹ̀ l'apọ́mẹ́ǹtì ọ̀tàn sí. ibi tó wá rẹ mọ́tò yẹn sí nígbà tí gbogbo ọ́ìlì inú mọ́tò tó dànù tán tí gbogbo mọ́tò tó ti bàjẹ́ ibẹ̀ láti wá aṣọ tó ń gbúrò ọ̀bọ̀n lẹ́yìn wa ni. gbọ́là nígbà tí wàá sọ̀kalẹ̀ nínú mọ́tò nìyẹn la bá fi ẹsẹ̀ fẹ́ bí títí òdì kejì la fẹ́ já sí àṣà ń sá lọ ni torí àti bọ́lẹ̀ mọ́tò wà láàrin méjì. ìlú èbó tó wá dìrọ̀rùn fún ọ tó dánmọ́ ń lù Canada báyìí. tí wọ́n á ń lọ tí mò ń bọ̀ yìí tá à ń wá kiri nígbà yẹn àwa padà sí tógèètì yẹn mọ́tò kan gbé wa tó ń bọ̀ látẹ̀kọ̀ gba wa débẹ̀ la wa bá àwọn èrò rẹpẹtẹ tí wọ́n rí wa bá a ṣe rí jálajá pa ẹ̀yin kọ́lẹ̀ kọjá là ní àwa ní àròkọ ẹ̀fẹ́ wọ ara àwọn ìṣòro oríṣiríṣi bọ̀ mélòó la fẹ́ sọ. níjọ́ tẹ̀ ń bá wọn parí ìjà tẹ ẹ má bínú bọ̀dá mi ẹ̀yin náà ẹ má bínú ẹ wá dọ̀bálẹ̀ fẹ́ nìkan ẹ ń tẹ́ dọ̀bálẹ̀ fún ó sì mú di lọlẹ̀ ó sì kú òkìkí dé wọ́n ní Rasidi Àyìndé ó fọ́ndẹ̀ dọ̀bálẹ̀ fún òyàn ní wọ́n ní kíní kan ní. ojú oorun ni mo wà tán fi wá jí mi pé àwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n tiẹ̀ ní wọ́n lọ pè mí wá gan ni pé ìbílẹ̀ Rasidi sẹ́kọ̀ọ́ sí ilé ni àwọn fáǹsì rẹ̀ náà. wọ́n sì ní kí wọ́n pè mo dẹ̀ bọ́ síta n bá lọ kí wọ́n pé ẹ kú ìjókòó gẹ́gẹ́ bí àwọn tán jù yàn lọ. gẹ́gẹ́ bí àgbàlagbà àwọn tí ẹ máa náwó fún yàn. ṣé o ní ṣe wá lálejò ní ilé rẹ la wá bọ̀ ọ̀nà o màmá wa ẹ bá ń gbé kátọ̀hún bíà méjì ẹ bá ń gbé fún wọn. ní wàhálà bá dé torójú oorun náà ti wá jí mi. ní wàhálà bá dé. mo sì padà wọnú ilé nù so n ta máa gbọ́ lẹ́yìn rẹ̀ ní ariwo èmi náà bá sáré jáde kí n ló ṣẹlẹ̀. tí èyí bá ṣe pọ́lọ́ ń bẹ lẹ́yìn èèyàn lè rà sí o. ìyẹn tó ń tolúwẹ̀ ọ́ parẹ́ tí wọ́n ní gbọ́ mọ́ láyé tẹ́mi ò bá tiẹ̀ lọ. kábíyèsí Olódùmarè ọjọ́ ọmọ nígbàgbé yín pọ̀ o ṣùgbọ́n méjèèjì tẹ́ ẹ sọ yìí ntọ́ ọlágbá ṣùgbọ́n jò níjọ́ ọmọ nígbàgbé tínú yín dùn jù bẹ́ẹ̀ lè gbàgbé ẹ̀ka mẹ́ta ẹ̀ pé níjọ́ báyìí mo rántí ìkànjọ́ ọjọ́ ọmọ onílùú Canada òòrùn sòǹjọ́ náà tó ń yí káàkiri lórí bẹ́ẹ̀dì pé èmi náà ọmọ àbàdé mi Rasidi Àyìndé mọ̀ ni. àwọn ọjọ́ yẹn pọ̀ màkà kan sọ díẹ̀. ok. níjọ́ tí mo kọ́ máa lọ sí Mẹ́kà tálàjì mú Fúlàní ọ̀hún. tọ́ràn yín lọ Mọ́kà. wọ́n wá pè mí wá nílé náà ni. pásítọ̀tì rẹ dà. pásítọ̀tì dàbọ̀ èwo ní jẹ́ pásítọ̀tì. ìmọ̀ tí jẹ́bẹ̀ ń jọ́ náà. mo ti ní pásítọ̀tì. nígbà tí mo ti kọ́kọ́ lọ sí France. Paris lè gbàgbé. yes ní 1988. Paris tí mi ò mọ̀ pé máa lọ gan wọ́n kàn wá mú físà bá mi lé ní kí n sáyé pé èèyàn ń lọ yọjú ń lọ gba físà wọ́n dẹ̀ mú mi lọ. ẹlẹ́ẹ̀kejì ó ní ti Alhaji mú Fúlàní hun. Fúlàní hun tó rán mi Mẹ́kà ní 1992. ó dàbí surprise. torí mi ń ro kan Mẹ́kà. níjọ́ tá Alhaji Àìṣekọ́lá ní lọ mú passport wá kí wọn náà tẹ̀lé wọn lọ Mọ́kà. nígbà náà lọ́hùn. bílẹ̀ rọ́ ni bí nǹkan kan ni mo sá ń wòkè mo sá ń wọlé balabalabala mo fẹ́ lọ ya passport nígbà mo débẹ̀ rẹ mo dọ̀bálẹ̀ bíi 10 fún bàbá fọ́tò ẹ dákun ẹ bá ya passport ọba kó 4 lé mi lọ nígbà tí n kò délé Àìṣekọ́lá bá rẹ́rìn lọ́ba gbẹ́sẹ̀ òkè 4 bó 24 lọ́ọ́ yà wá.
mo bá tún gbéra láti bẹ̀ balabalabala. ayé oní 16 làwọn àti ẹ̀kọ́ lọ. mo bá gbéra balabalabala nígbà tí wọ́n débẹ̀ bàbá ti ń tilẹ̀kùn ṣọ́ọ̀bù ẹ̀yin ará ilé wa ní Yemẹtu ẹ̀ sì tẹ̀lé mi délé fọ́tò láì tí ì dágbére. Àyìndé Adéríbi gbé mi mèrèǹgè ọkọ ọmọ sí wọn. Ìyájọ́lówó fún 96.7. wọ́n ti pé ń wá mú wá o Ìṣọ̀lá wọ́n ti pé ń wá kọrin mo kọrin mo wí pé sálámà lẹ́kùn onílé sálámà lẹ́kùn onílé onílé mo kágò sálámà lẹ́kùn onílé mo kágò lọ́dọ̀ bàbá mi Àyìndé Síkírù mi ọmọ àgbà. bàrírì bọ́ ń sóòbù mọ́ bàbá kíní já mọ́ ọládé kíní jáde adésípò kíní jápò ipò sẹ́rẹ́ kíní jẹ́ sẹ́rẹ́ ìṣẹ́rẹ́ ọmọyọ kíní jẹ́ ọmọyọ ọmọyọ àkókò kíní jẹ́ àkókò àkókò òòṣà kíní jẹ́ òòṣà òòṣà aláyé aláyé ọlọ́run kíní jẹ́ ọlọ́run ọlọ́run ekòló ekòló àjúbà àjúbà rẹrẹ rẹrẹ mògùn mògùn onírè ọ̀dà ọmọ mi mú wà ń jẹ bùmọ̀ ṣe mọ bàrírì bọ́ lálẹ́ gbóhùn òkè jẹ́ wọn mọ̀. Ìṣọ̀lá máa dé o ọmọ bàrí fàdà òwèrè jẹ́jẹ́ Ìṣọ̀lá máa dé o ọmọ síkè wọ́n ń dà òwèrè jẹ́jẹ́ bẹ́ẹ̀ mìíràn ṣe bẹ́ẹ̀ ń gbóhùn erin òwèrè jẹ́jẹ́ bẹ́ẹ̀ mọ̀sá o ṣe bẹ́ẹ̀ jiyọ̀ lọ́bẹ̀ òwèrè jẹ́jẹ́ Adébáyọ̀ màrè o ọmọ síkè fàdà òwèrè jẹ́jẹ́ ọ̀sẹ̀ balọ́wọ́ ọlọ́run mi ọba tó dá gbogbo wa. kábíyèsí ọlọ́run wo bí ẹ ṣe ń bọ́ láyọ̀ fọ́mọ mi lórí títọ́. ọba mi ẹlẹ́bùrú kẹjẹ ó ṣe é ṣe. ẹ fọ́ ọmọ lọ síà. aláwùrá abàdínú nàlí sílámì. ẹ máa bá ń bọ́ láyọ̀ fún. Muhammadu nabi na imamu mo ṣe bà lọ́wọ́ bàbá mi o Kọ́láwọlé mi Kọ́lìntì. kábíyèsí ọlọ́run. ìrẹ̀lú ọmọ kọ́lẹ́jẹ̀ bàbá wa kọ́lákọ́lá. nílọta. wọ́n máa ṣe bà ìlọ́ta sánilé bàbá mi wọ́n tún máa ṣe bà lọ́wọ́ olórí ọmọ bá gbogbo Àkìlẹ̀ Ìjẹ̀bú pátápátá o. Àyìndé ọmọ Àyìndé kẹwàá ultimate bàbá wa lọ́jọ́kọjọ́ mo fò fẹ̀rẹ̀ ó nílùú Ìbàdàn. nìbàdàn. lọ́dọ̀ bàbá mi mẹ́rẹ̀ǹgẹ̀ Àyìndé mi mẹ́rẹ̀ǹgẹ̀ bàbá ó nírùngbọ̀n yẹ̀wùkẹ́. Rasidi Àyìndé ní ń pè wọn. Àyìndé gbọ́ Àyìndé ọmọ Àyìndé wọn máa ṣe bà. lọ́dọ̀ bàbá mi ó Kọ́láwọlé ọmọ àdábà níjà. níjà ọba nípẹ́rẹ́ lọ́kùnrin ó Mọ́gàjí ilé Adésún. Adé ti kọ́ bàbá mi kò ní jábọ́ láéláé. Àǹsọ̀m Kọ́láwọlé ìmọ̀ ìfọ̀dà. àwọn ará diaspora wọn lájọjù yìí pọ̀. Beautiful my ìfọ̀dà Kọ́láwọlé. wọ́n tún máa ṣèbà lọ́wọ́ ìyá mi mú ìbáàtú ọdún ni. ọmọdé ọgbà tó lánú sẹ́yìn jẹ́ o Olúbísí ọmọ aláró lọ́lẹ́sí ẹ̀yìn mẹ́sìn ní ìyá ọmọ ẹgbẹ́jẹ́ lẹ̀kẹ̀. kábíyèsí ọlọ́run. ìyá mi ẹ̀dùn ni o ìyá mi ẹ̀dùn ni mú ìbátú ni wọ́n pẹ́ o ìyá mi ẹ̀dùn ni ó kárẹ̀ o ìyá mi ẹ̀dùn ni o. ọ̀dà ṣé Barrister ló bí ọ. ẹ ṣe mo dúpẹ́ pé òkun kọ́míkọ́mí lórí ń kọ́ lọ́kàn mi ẹyẹ mẹ́ta ló lòdù Ìṣọ̀lá erin. ẹyẹ mẹ́ta. tí n bá wà ń pèdè mi ọmọdé ilé o wọn máa jó nítara àwọn àgbààgbà wa sì máa mi lẹ́ngbẹ̀lẹ́ngbẹ̀ o. a ti gbọ́ kan nínú ọjọ́ mọ́nìgbàgbé tínú yín dùn jù ìyẹn ni ọjọ́ tí wọ́n pè yín tí ẹ fọkàn sí tálàájì mú Fúlàní ń kọ́lọ́hún bá àforíjì ọlọ́run gbàbọ̀ ẹ̀ tí a ràn yín mọ́kà pé Rasidi ìwọ náà lọ dà láàjì ìkejì ńkọ́. ìkejì ní 1998. 1998 kí ló ṣẹlẹ̀. tí wọ́n máa kọ́kọ́ fún wa ní
fisa Amẹ́ríkà èmi àtàwọn bamboys mi. ẹ lè rọrùn sùn jọ náà. nígbà wọn ti ẹ̀kọ́ sọ pé wọ́n grant wa tí wọ́n fún wa ní pépà slip yẹn pé tó bá dọ̀la àbọ̀túnla tó bá dọ̀túnla ẹ wá collect visa wọ́n dẹ̀ gba gbogbo páálí. níjọ́ wọn kọ́kọ́ sọ bẹ́ẹ̀ fún mi ní Àbújá wọ́n bá ní kí n máa lọlé tó bá dọ̀túnla kí n padà wá mo ní mo lówó hòtẹ́ẹ̀lì ń máa sùn bí ìdọ̀túnla ni irọ́ lè bi ti ẹ̀rù pé wọ́n pa ń máa sùn bí. ṣé kìí ṣe pé wọ́n fẹ́ mú wa. mo bá lọ rè wó hòtẹ́ẹ̀lì kan sẹ́gbẹ̀ẹ́ ọ́fíìsì àwọn oní DHL tí ó ti ní lọ gba físà ń bọ̀ àárọ̀ kùtù ìjọ kẹta aago mẹ́fà wọ́n ní wéé tí ọ́fíìsì báyìí ẹ wò wí ọwọ́ yín aago mẹ́wàá ní ẹ̀kọ́ bẹ́ẹ̀ mo ti dídé bẹ́ẹ̀ láago mẹ́fà ọlọ́mọdéjogún òdílé ọ̀tẹ̀lé mi. èyàn ò ṣe ní jíde bẹ́ẹ̀. ìjọ yẹn níjọ ọmọ nígbàgbé kejì. ìjọ yẹn tí wọ́n kọ́ fún wa ń slip wọn pé kí ni ìtumọ̀ pépà tán kó fún wa yìí. ọlọ́run mọ́mọ́ jẹ́ kínní yìí ó dàrú. làbá débẹ̀ ní ọ̀túnla níjọ́ kẹta wọ́n dẹ̀ ń kó o jáde báyìí wọ́n gba gbogbo sílẹ̀ èyí tí mo kọ́ sí wò báyìí mo pé fisa Amẹ́ríkà mọ̀ ní ọ̀tán ara àwọn ọmọ ní gbàgbé nìyẹn. ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta ń kọ́. ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta ọjọ́ àwọn ẹlẹ́ẹ̀kẹta ọjọ́ pọ̀ gan-an ọjọ́ tí màá ṣẹ́rí àwọn ẹlẹ́ẹ̀kẹta yẹn kí nǹkan fi kúnra wọn. ọjọ́ tí Canada kọ́ máa grant mi èmi pẹ̀lú first born mi ni lọ́jọ́ yẹn wọ́n bá fún mi wọ́n fún ọmọ mi ó dà pé kìíní ó ń dojú ẹ̀ bọ̀ báyìí. ó ti dọbẹ̀. ara àwọn mọ́nìgbàgbé yẹn wá pọ̀ lọ jàrá ṣé jọ pé kásílẹ̀ ni ká lọ London ni tá a fẹ́ lọ tá a wà lọ bí oko ọbẹ̀ báyìí. tó wá di pé gbogbo ibo náà ti ń kọrin fújì lágbàáyé tí mi ti di. kábíyèsí Ọlọ́run kò sì ní í bàjẹ́. mi ti rí bi náà. Ọlọ́run ti tó àgàrà sídìí Àyìndé síwájú kò ní í dá padà ẹ̀yìn. tá a bá ní káfojú sùnùkùn wo nígbà tẹ́ ẹ fẹ́ bẹ̀rẹ̀ eré tá a lè wà àwòkọ́ṣe ẹ̀ pé mo fẹ́ dàbí ẹni Ọlọ́run òòṣà òkè jẹ́ ń lè dàbí ẹni báyìí láyé bóyá ti jẹni náà lọ ní ìsìn ẹ̀ mọ̀. bí mo lọ́gà late Síkírù Àyìndé bàbá Màjẹ́. ẹni tẹ́mi ń gbègbè lẹ́yìn wọn nìyẹn. nígbà náà. a kéré gan gbogbo wa kéré. ẹ wá rò ó pé ọlọ́mọ̀jẹ́ ń tó Màjẹ́sítà yìí láyé mi. èmi ò tẹ̀ wò pé kọ́lọ́ ń jẹ́ ń tó Màjẹ́sítà bá a ṣe jọ ń tẹ̀lé ra kí mò ń gbègbè mo ti rò pé ó pin. pé star mi ti dé. sáàmù tẹ̀léra wa. èmi mọ̀ ni èmi olóògbé Màjẹ́ mọ̀ ni. èmi olórí ẹlẹ́gbẹ́ Màjẹ́ mọ̀ ni ọmọ mi ni. nígbà tó lọ́run ó sì gbé ìyanu dé. ọjọ́ yẹn a lọ play níbì kan ní Ọmí Àdìo pẹ̀lú ọ̀gá mi. àdè play ẹ mọ̀ pé ayé ìgbà yẹn olórin máa ń play ní Monday to Monday ni. ìta wa lọ ní Saturday yẹn ní Ọmí Àdìo bàbá Màjẹ́ ti play ó ti táyà wọ́n wá sùn lọ lórí àga àwọn ọmọ lóòkù dẹ̀ fẹ́ jó láago 3 òru. stress burúkú. tí ọ̀gá ti sùn lọ wọ́n bá wò pé sáàwá ní bẹ́ẹ̀ mi ṣe mú máìkì nìyẹn gbogbo àwọn onílù dẹ̀ ti bọ́ sílùú ìdílù wọn bá a ṣe bẹ̀rẹ̀ báyìí àwọn ọmọ lóòkù bíi 4 tó kù wọ́n jó dilẹ̀ mọ́ ni. ní ọ̀bá kò sí pé bọ́yá àbí wọ́n màlá pé ọ̀gá ti sùn ọ̀gá mi gan jí báyìí wọ́n ń wò wá lọ lẹ́yìn báyìí. wọn ò lè gba máìkì padà. wọn ò lè gbà wọn ṣàfihàn ilẹ̀ ọjọ́ náà tá a délé bẹ́ẹ̀ owó tí wọ́n pín mi ń jọ́ náà ju gbogbo owó tí mo ti ń gbà látijọ́ tá a ti ń lọ. pé ọmọ o sì bàṣírí mi níjọ́ àṣírí fẹ́ tú. ètò wa jẹ́ tí kinní ń fi wá sí. pátápátá. kò tí ì ju bí oṣù 2 lọ sígbà yẹn. ẹni tó jẹ́ ìyàwó sí mọ́mì wa lọ́dọ̀ dáàdi wa màmá wọn kú. wọ́n á fẹ́ ṣe ìnáwó òkú yẹn ní Èdèjì ní sáìdì Igbó Elérin. lọ́nà òkò lọ. lọ́nà òkò màmá bá ní iṣẹ́ tá a fi máa wélére kí. Rasidi wàá kọrin fún mi. ṣé bọ́mọ méjì tí wọ́n ní òun náà. ọmọ mi náà ń kọrin. ó ń kọrin. wọ́n bá ní ẹjẹ́ ọ lọ. ìyá yìí ọmọ lọ lè dojú ọmọ lọ disgrace mi ìmọ̀ tó ń wíwùn ìmọ̀ ní báńdì. wọ́n bá fún wa lówó la bá lọ gbarinṣẹ́. elégbèdà. àṣà sàrà àwàjọ ó de Èdèjì. elémẹlẹ ńkọ́. gbogbo wa la kóra àwàjọ. ọlọ́rẹ̀ wá àwọn èèyàn jámọ́jámọ́. lọ́ba dọ̀hún ní pati yẹn ni wọ́n ti fún mi ní pati Saturday 4 tó tẹ̀lé jọ yẹn. La ilaha illallah Muhammadu Rasulullah. mo ṣe kúrò lẹ́yìn baba Màjẹ́. sáde kìíní sáde kejì sáde kẹta sáde. baba Màjẹ́ ẹ ṣàdúrà fún mi
mo lóde ṣáìdé tí ń bọ̀ ìwọ níbo ló lóde ọ̀sìn mo tún lóde lẹ́yìn tí tó ń bọ̀ Wàláì. mo tún lóde lẹ́yìn tí tó ń bọ̀. bí nǹkan yẹn ṣe sí nìyẹn títí dé ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí. èké ṣe bọ́kùdé bá pé mẹ́ta ń bà dára sídìí ó nìkan bẹ̀ kí ló fà á tó jó rí bẹ́ẹ̀. mímọ̀ ṣe wá ni kì í ṣe mímọ̀ ṣe kankan Hmm. àánú náà ni gbogbo ẹ̀ mo kàn rà àánú gbà kò yé mi gan. yé mi. àwọn lukú jáàsì àwọn fẹ́tì wọ́n wò wá lamẹ́ríkà Ah. inú wọn ń dùn bí Báwo ẹ ṣe náà pé kò wá, wọ́n ń wò wá lọ́wọ́. pé Rasidi Àyìndé ẹ̀ la gbé wáyé bẹ́ẹ̀ni. inú yín dùn wípé ẹ̀yin àwòkọ́ṣe màjẹ́tẹ̀ wo àwòkọ́ṣe Ọlọ́run sì gangan ó ní ní Barrister o. Barrister làwòkọ́ṣe bàbá tó ní fújì. kẹ́ ẹ tó máa gbègbè orí Barrister wo lẹ kọ́kọ́ gbọ́ tó mú yín bíi magnet mo tiẹ̀ ti gbọ́ lóríṣiríṣi. èwo lẹ kọ́kọ́ gbọ́ tó mú yín jù sẹ́rí tó ó attractive gan. gan. àwọn rẹ́kọ̀dù yẹn ti pẹ́ bí ẹlẹ́gbẹ́ mọ́ ó ní èrè ya ẹ dákun ẹ sọ kọjọ́ ya o ijó pàtàkì lè jẹ́ fẹ́nibọ́dì tó mọ̀ jó Ajísìkírù Àyìndé Barrister o. Báwo lò ní ó ṣe rí? ó ṣe rí Túndé Kúbèjì Aláàjì Àlàmú ẹ jẹ́ kó yà láyìndé mi. ǹjẹ́ o àfẹ́ká àlàyé ń fẹ́ ná Àyìndé ẹ jẹ́ kó yẹ mí mo ti kéwú kí n tó lọ o mo paná bí Muhammad. ẹ kọ́kọ́ lọ ṣèṣọ̀yè lórí àwọn orin Barrister. Àyìndé ewé ajẹ́ o ìyẹ̀wò nítòkété Aláyìndé tiẹ̀ yàtọ̀ o. kábíyèsí Ọlọ́run. bí egungun bá pógún ṣé bó lóògbé ojo ní bàbá wọn. ìwọ kọ́ ṣàwó iye ọkùnrin yìí pẹ́pẹ́ yẹ bá tẹ̀lé àpárẹ̀ olùpa wọn rẹ̀. láì gbéwèé lọ́kẹ́yìn ọmọ ká. tẹ̀lé mi ká lọ bàbá Rìsítà ló lọ́nà o. ọlágbára ẹni ẹ̀wà kọ́rọ̀ ó lè bá a yá Barrister gan laláwòkọ́ṣe. aláwòkọ́ṣe nìyẹn. òun aláwòkọ́ṣe gbogbo olórin pátápátá. mọ́rántí ìjọ kan tẹ́ gbé wá bàdàn ẹ gbé Barrister wá ní bàdàn. Orison Suit. bẹ́ẹ̀ ni nígbà tí bàbá gba MFA. níjọ́ yẹn Barrister kọ́kọ́ wọlé mi láyé tá a fi ṣe rìkọ́dìn nínú stúdíò mi ọjọ́ ọmọ ní gbàgbé ọjọ́ ọmọ ní gbàgbé ni. gbogbo olórin sì kọrin nígbà tí wọ́n pè mí bàbá jókòó lọ́ọ̀kan báyìí. láàárọ̀ ọjọ́ kejì ọwá ṣàdúrà fún yín ní hòtẹ́ẹ̀lì Rasidi Àyìndé ò ní tẹ́ ò ní tí ìràwọ̀ rẹ̀ ò ní wọ̀ọ̀kùn. àmín àdúrà yẹn gbà o. bọ́n ṣe ṣe àdúrà fún mi yẹn gbà. ní Nàìjíríà lóríṣiríṣi a tún dé London nígbà ọjọ́ òbí wọn ní 2008 ní hòtẹ́ẹ̀ wọn bọ́n tún ṣe àdúrà fún mi lóríṣiríṣi ni àdúrà yẹn dẹ̀ ó mọ̀ mi dè ní. kábíyèsí mi Olódùmarè. lọ́ọ̀lẹ̀ rí. sẹ́yìn mọ̀ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ sí Barrister lẹ́ fi ṣe àyájọ́ ọjọ́ tẹ́ gbé wọn wá yẹn ni. kí lẹ rí. kò sẹ́ni kankan tó mọ̀ pé nǹkan kan ó ṣẹlẹ̀ sí Bari. ẹ kàn sáàrò náà ni. táwa ṣe fún wọn ni pé MFR. federal government recommend Barrister fún MFR. pé gbogbo wa ní recognize yẹn. gbogbo Fuji pátápátá ni wọ́n recognize tí òun ṣe Barrister ni. pé nǹkan rẹ̀ ni ó yẹ ká lè fi kíní ìlọ́lẹ̀. olóòtú ẹ wá